tẹ́ ń bá wa fi nǹkan kan sí lóṣooṣù àpò yín ò ní gbẹ o ẹ̀yin náà dẹ̀ ní ṣaláìní ẹ jọ̀ọ́ ẹ máa ràn wá lọ́wọ́ lórí àkáǹtì yẹn First Bank 311-621-6778 òun ni àkáǹtì yẹn orúkọ mi lè máa rí níbẹ̀ Michael Olohumbe so that ẹ bá máa fi nǹkan tẹ́ ẹ bá ní lágbára lóṣooṣù àlejò ẹ sẹ́ǹdì orúkọ yín orúkọ ní iṣẹ́ yín nǹkan tẹ́ ẹ bá fẹ́ káà náà gbàdúrà sí ẹ máa sẹ́ǹdì ẹ̀ ká máa ṣe prayer fún yín ọ̀nà àbáyọ kan nìyẹn fún yín láti là láyé lórúkọ Jésù ọ̀run á ràn yín lọ́wọ́. Ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ ṣe nínú ọdún yìí tí mo fẹ́ kí gbogbo yín mọ̀ ẹ wo ìmọ́lẹ̀ ọwọ́ mi ẹ wo ìmọ́lẹ̀ yìí ẹ̀mí kan ló ń bá ìmọ́lẹ̀ yìí ṣiṣẹ́ ìmọ́lẹ̀ yìí máa fi odidi ọjọ́ kan jó ìmọ́lẹ̀ tẹ́rí a pè ní destiny candle ìmísí Ọlọ́run Olódùmarè ti wà pẹ̀lú ẹ̀ o ìmọ́lẹ̀ yìí ó dẹ̀ máa ṣiṣẹ́ ní January ìbẹ̀rẹ̀ ọdún nìkan náà máa ń tàn ìbẹ̀rẹ̀ ọdún nìkan náà máa ń tàn èyí tó wà lọ́wọ́ mi oore tó wà ń bẹ̀ ó ju kó sọ̀yàn di mílíọ̀níà bílíọ̀níà lọ tó bá gbàgbọ́ ìwọ tó níwèé ìgbélú labroad ìwọ tó nọkọ ní Nàìjíríà labroad ìwọ tó níyàwó ìwọ tó ní ìdádúró ọmọ ìwọ tó ń ṣàìsàn ìwọ tó jẹ́ pé gbogbo bó ṣe ń ṣe ojúrere Ọlọ́run orí ojúrere ni ẹ jẹ́ mọ̀ pé ọ̀pá àmọ́lẹ̀ yìí ẹ̀rí ó wà bàbílíkàn má jẹ́ kẹ́nìkan purọ́ fún ẹ ní ìgbàgbọ́ nínú ìmọ́lẹ̀ ìwọ dán ìmọ́lẹ̀ ọwọ́ mi yìí wò à ń sẹ́ǹdì ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn l'Amẹ́ríkà mo gba testimony ẹ̀ ní on the 5 testimony méjì ó mo gbà bí mo ṣe jáde lénìí ẹnìyẹn ti ń pè mí ó sọ fún mi dádì ìmọ́lẹ̀ tó ń tàn ní 31st ẹ̀rí òun béèrè lọ́wọ́ Ọlọ́run ipò òun fẹ́ kí ṣọ́ọ̀bù ń kún fún ọjà dádì ó tún ṣe fọ́tò ọjà ẹ̀ ó tún sẹ́ǹdì ẹ̀ ó ní gbogbo ṣọ́ọ̀bù òun ti kún fún ọjà òun ò dẹ̀ sanwó tán fi kó ọjà wá ipe ọjà mẹ́ta náà tó fi kún ṣọ́ọ̀bù òun tán introduce ẹ̀ tán dẹ̀ kó gbogbo ọjà wá ó ní gbogbo ọjà kún ó kún ṣọ́ọ̀bù báyìí ni ó ní tó jẹ́ pé ọjà mílíọ̀nù èèlò ló ra ìmọ́lẹ̀ kọjá millions tó kún ṣọ́ọ̀bù ẹ̀ a rí testimony 31st lóríṣiríṣi ìyẹn dúró bẹ́ẹ̀ arábìnrin kan ní ìlú òyìnbó ó wálé wọ́n ti gba ìmọ́lẹ̀ wọn ní before 31st wọ́n ti gba ìmọ́lẹ̀ wọn wọ́n tan ìmọ́lẹ̀ wọn ní 31st wọ́n sọ fún pé ilé táwọn fẹ́ tà lánàá wọ́n san owó ilé yẹn ní àná wọ́n san owó ilé yẹn millions of naira wọ́n náà ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ 7 years rí táwọn ti ń wá àwọn ti ṣogun àwọn ti lọ sí pásítọ̀ oríṣiríṣi àfà oríṣiríṣi ṣùgbọ́n mo sọ fún wọn pé ẹ kàn tan ìmọ́lẹ̀ yìí nìkan wọ́n ní gbogbo nǹkan yẹn máa ṣẹ́tù in fact eléyìí ò ń ṣe pọ̀rọ̀ pé ẹ̀ ń dán agbára wò ó dàbí májíìkì ni bẹ̀tì kò ń ṣe májíìkì ó ju májíìkì lọ miracle náà ń pè this is a miracle destiny candle èyí tí Ọlọ́run fún mi tó o bá ti rojú pẹ̀lú gbogbo prayer tó ti ṣe pẹ̀lú àwẹ̀ tó ti gbà orí òkè tó ti lọ o ò ní di gbogbo yẹn lọ́dún yìí o ò ní di orí òkè 8 má sọ fún ara ẹ̀ àwẹ̀ ẹjọ́ kan ṣo péré pẹ̀lú candle ọwọ́ mi ṣùgbọ́n tó bá ti di February 1st o lè lo mọ́ tún di next year ni wàá lè sọ tó bá ní kí n ṣe tiẹ̀ nǹkan fún ẹ owó ńlá ló dẹ̀ máa lò láti gẹ̀tì ẹ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n tó wà lọ́wọ́ mi owó kékeré tí ò tó nǹkan kan tí ò tó nǹkan tó lè fi ṣètọrẹ àánú òun ló máa lò tó máa fi gẹ̀tì kíándù yìí tí kíándù yìí bá ti tẹ̀ lọ́wọ́ ẹ̀ miracle destiny kíándù ni ó máa wo obìnrin kan ọmọ 5 ló bí àti ọkọ àti ìyàwó 7 ni mo sẹ́ndì sí wọn àwọn ọ̀rẹ́ náà tún sọ fún wọn bẹ́ẹ̀ náà la tún sẹ́ndì káàkiri sáwọn ọ̀rẹ́ táwọn náà tún sẹ́ndì tọmọ wọn ọmọ ẹ̀ ò tí ì rí ọkọ fẹ́ ó ti gbàdúrà kò tí ì rọ́kọ fẹ́ ọmọ ẹ̀ ò rí ìyàwó fẹ́ ó ti gbàdúrà ọmọ ẹ̀ ò rí ìyàwó fẹ́ má jù kọjá January yìí o mo sọ fún ẹ o tó bá ti sanwó kíándù tó ìwọ ló máa sanwó DHL a máa ráǹpù ẹ̀ kán má bàa fọwọ́ kàn
a máa kọrúkọ oníkálukú sí, a máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀ níbikíbi ní àgbálá ayé tó bá ti kàn ẹ́ lọ́wọ́. Àṣeyọrí kò sí pé ọ̀rọ̀ pé mo ṣe lọ́rùn làdúrà mi ò fi gbà, oṣù kan ló ń dènà, àjẹ́ kan ló ń dènà, ọkọ ọ̀run kan ló ń dènà. Tí eléyìí bá ti tẹ̀ ẹ́ lọ́wọ́ lọ́dún yìí, ó kú oríire ni. Gbogbo ohun tó bá ti béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ṣe fún ẹ gẹ́gẹ́ bó ti béèrè. Ohun tó ní tipẹ́tipẹ́ yẹn tó bá tẹnu mọ́ lọ́jọ́ kan ṣo, nǹkan tó kàn máa ṣe ni pé jọ́ tó bá tàn ó lè lọ bí iṣẹ́ o máa jókòó tí kándù yìí tó máa fi tán, toró di ọjọ́ kan ló máa gbà lọ́wọ́ ẹ̀. Kò ń ṣe kándù kékeré tó máa tán láàrin wákàtí 2-3. Eléyìí tó bá ti tàn, tó bá tàn láàárọ̀, ó lè jẹ́ pé òru ọ̀gànjọ́ ló máa tó tán, ó lè jẹ́ pé ọjọ́ kejì ló máa tó tán. Àgàgà tí ò bá sí níbi tí fáànù wà, tatẹ́gùn òru tí ò fẹ́, ó máa pẹ́ kó tó jó tán. Ìyó gbọ́dọ̀ jáde lọ sẹ́yìn wíà. Tó bá ti jáde, in fact níbi tó ti ń sùn tó ti ń jí ló máa mọ̀ pé ẹ̀mí kan ti wọnú ilé ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ẹ̀mí mímọ́ ni. O lè rí blue candle lọ́wọ́ mi, ò dẹ̀ rí yellow, white ni gbogbo nǹkan táwa ń lò nínú church wa. Ẹ̀mí funfun ló ń bá mi ṣiṣẹ́ tó máa ń tẹ̀rí ẹ̀mí òkùnkùn bá. Bẹ́ẹ̀ ni, àti pé gbogbo ẹnikẹ́ni tó bá lo candle yìí lọ́dún yìí, ohun gbogbo máa ṣiṣẹ́ fún sí rere. Kò ń ṣe pé títà tá fẹ́ ta nǹkan láti torí ẹ̀ ń polongo, ṣùgbọ́n fún ìgbàlá yín kẹ́ lè mọ̀ pé agbára wà nínú Jésù Kristi tó tayọ gbogbo agbára. Nítorí ẹ̀ la ṣe ń sọ fún yín. Má máa fọkàn sí pé wọ́n fẹ́ ta nǹkan fún ẹ kó wá máa ti torí ẹ̀ rojú. Máa fọkàn sí pé ìgbàlá inú Kristi náà ni. Bẹ́ẹ̀ ni, a dẹ̀ jìyà jíṣẹ́ fún kó tó di ìmísí. Lótìtọ́ o ò lè rí di nǹkan tá a fi ṣe, ṣùgbọ́n kándù yìí kò ṣe ordinary kándù o. Ẹ̀mí kan ló ń bá rìn. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti lò, ìyàn kan ló ń bá ṣiṣẹ́. Tó bá lo tiẹ̀ lọ́tọ̀, tọkọ ẹ̀ ọ̀tọ̀ ni, tọmọ ẹ̀ ọ̀tọ̀ ni. Kò sí pé o máa dárúkọ ọmọ ẹ̀ ń bẹ̀. Lo fẹ́lẹ́ dá ara ẹ̀ kó dẹ̀ lójú rere Ọlọ́run. So ìyẹn kan nínú ọdún yìí. Ìwọ tó bá fẹ́ lo kíní, o lè pè mí sórí aago mi. Àwọn aago tó bá ti rí lórí àwọn nǹkan yẹn fine. O dẹ̀ tó lè pè mí lórí 070 360 387 57 070 360 387 57. Lẹ́ẹ̀kan sí 070 360 387 57. Miracle Destiny Candle. Ó ní kó lò January yìí nìkan ló lè lò. Tó bá pè ní February fún, ó ṣe ṣe kó má tẹ̀ ẹ́ lọ́wọ́. Ó ṣe pé pọ́nà míì lọ́rùn máa gbà ló máa fi ṣàánú ẹ̀. Ìyìn tó lọ́rùn gbé mi kalẹ̀ fún nísìn òun ni pé àṣeyọrí gbogbo ènìyàn. Àṣeyọrí gbogbo, èmi ni wòlíì tó lọ́rùn gbé kalẹ̀ fún àṣeyọrí gbogbo ènìyàn. Àwọn tí wọn ò fẹ́ máa gbàdúrà gbànù, àwọn tí wọn ò fẹ́ máa gbàdúrà ṣá kó má ṣe resort. Tèmi bá ti gbàdúrà pẹ̀lú ẹ̀, òun láti rí resort ẹ̀ ni. Wàá kú olójú kan kó o lè yin Ọlọ́run, kó o lè mọ̀ pé Ọlọ́run ń gbọ́ àdúrà. Kò ń ṣe pé ọ̀rọ̀ pé Kristẹni nìkan ló lè lò, Mùsùlùmí nìkan ló lè lò. Gbogbo ẹ̀dá tó bá gbàgbọ́ nípa agbára àjíǹde àti ìyè, tó bá gbàgbọ́ lórúkọ Jésù, tó bá ti gbàgbọ́, tó bá ti lò, o bá jẹ́ oníbílẹ̀, tó bá ti gbàgbọ́ lórúkọ Jésù, tó bá ti dánwò, tó bá ti lò, wàá bọ́ nínú ewu, wàá dẹ̀ wọnú ògo ẹ lọ. Lásìkò tó bá lò, wàá ṣe rere ní orúkọ Jésù. Ní orúkọ Jésù, ó ṣe rere bí o ti ń gbọ́rọ̀ mi. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ọ̀nà náà lẹ ti gbọ́ látẹnu òjíṣẹ́ náà Prophet Michael Olohumbe ti ìjọ God Ministry wà ní Akínyẹ̀dé. Ìwọ náà ọ̀nà àṣeyọrí ẹ̀ òun náà ni wọ́n ti là kalẹ̀ fún yẹn. Ìwọ náà ti gba Destiny Candle tiẹ̀ kí o lè bá rí àánú gbà inú ọdún tó tà wá. Ìwọ pátá náà àánú gbà o. Àtúndà náà tún padà bọ̀ lọ́jọ́ mi. Ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597 807 for your event coverage. Thanks.